ẹ bá ti ní àǹfààní láti máa gbóhùn mi. Mo kí onílé, mo kí àlejò, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí bàbá, mo kí màmá. Mi ò ní àǹfààní láti lè pẹ́ lórí ètò lọ́jọ́ tòní. Ó tọ́jọ́ méjì mẹ́ta tí ẹ ti gbóhùn mi lórí ìkànnì. Fún ìdí kan sí ìkejì, Yorùbá ní pé bí ò bá nídìí, obìnrin ò kì í jẹ́ kúmólú. Ṣùgbọ́n mo nílò láti jáde léni bó tiẹ̀ ṣe bí ìṣẹ́jú 5-10 tí n bá fẹ́ lò lórí ètò. Mo nílò láti jáde láti lè sọ àwọn nǹkan kan tí mo rí, tí mo dẹ̀ lá gẹ́gẹ́ bí àlá lórí àwọn kan tí ó jẹ́ àfojúsùn wa fún ìran ọmọ Yorùbá tó ń bọ̀ lọ́nà. Mo kí wa bí a bá ṣe ń wọlé, ẹ lè bá mi share ètò yìí bí ẹ bá nífẹ̀ẹ́ sí láti share rẹ̀. Ṣùgbọ́n tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti share ìwọ̀nba èèyàn péréte tó bá gbọ́, ó tẹ́ mi lọ́rùn, ó dẹ̀ tún ṣe déédéé inú mi. Torí láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ náà, péréte ènìyàn ló ń pín, péréte ènìyàn ló ń wò. Ṣùgbọ́n wọ́n ti kọ́ lẹ́yìn tí ẹyin bá ṣe 2-mẹ́ta tó bá ti lè gé ẹran, ó ti tó gẹ́gẹ́ bó ti yẹ kó lọ. Mo kí wa wípé akásùn, akárọ̀, akálẹ́ níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbóhùn mi lórí ìkànnì yìí. Táíwò ọmọ ológo òun lèmi ń jẹ́. Ẹ jọ̀ọ́ bí ẹ bá ṣe ń wọlé, bí ẹ bá nífẹ̀ẹ́ sí láti bá mi share. Bí ẹ bá dẹ̀ nífẹ̀ẹ́ sí, ẹ lè mú ọ̀rọ̀ mi lò gẹ́gẹ́ bí òye ọmọdé tèmi àti ohun tí mo rí ní ìdájí ẹni tí mo fẹ́ fi tó àwa tí a jẹ́ ọmọ Yorùbá tí mo fẹ́ fi tó wa létí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, bí èmi ò bá rí àti wípé bí ò bá ṣẹlẹ̀, mi ò ní wá láti wá sọ. Ṣùgbọ́n bí nǹkan bá ṣe ń lọ láwùjọ àti bí nǹkan bá ṣe ṣẹlẹ̀, ó máa wù mí kí n wí bẹ́ẹ̀, kí n lè sọ bẹ́ẹ̀. Torí oníkálùkù ló ní ọ̀nà tí Ọlọ́run gbà tó fi ń lò ó. Oníkálùkù ló ní ọ̀nà tí Ọlọ́run gbà tó fi ń sọ wípé ọ̀nà báyìí ni kò fi jẹ́ ohun tí ń bá rán ẹ. And ipa oníkálùkù lórí struggle Yorùbá nation ọ̀tọ̀ọ̀tọ̀ ni. A ò lè pa ti oníkálùkù papọ̀ mọ́ ohun tó wà ńlẹ̀. Ṣùgbọ́n ohun tí mo kàn máa sọ ni wípé ẹ jẹ́ ká fi ìfẹ́ àti àlàáfíà, ẹ jẹ́ á fi bára wa lò. Mo sì máa padà jáde tí màá sì ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan lórí àwọn leaders àti àwa tí a jẹ́ youth tí a wà lórí ìjàngbara ti Yorùbá nation. Ṣùgbọ́n kó tó di wípé màá lọ sí yẹn, èyí tí mo jáde fún gbogbo mo nílò láti sọ kó tó di wípé màá cut live, torí mo lè má lò ju ìṣẹ́jú 10 lọ àbí 15, ó lè má tó bẹ́ẹ̀ gan. Pàtàkì jùlọ tó mú mi jáde lénìí lórí bí a ṣe ń gbáradì láti lè ṣe mega rally fún ilẹ̀ Oòduà, fún ilẹ̀ Yorùbá láti lè bọ́ kúrò ní oko ẹrú níbi tí a ti ń pariwo wípé ìyà tí wọ́n fi ń jẹ wá, ìnira tó dé bá ìran wa ó tó gẹ́. A ò fẹ́ jagun bí ọmọ ẹrú mọ́, torí pé ọmọ aládé ni wá, a ò fẹ́ jagun bí ẹrú. Bẹ́ẹ̀ kẹ̀, ọmọ aláṣọ ni wá, a ò fẹ́ máa wà kísà. Ọmọ ẹlẹ́wọ̀n ni wá, a ò fẹ́ máa jẹ egungun. Ní gbogbo ìgbìyànjú àti ìgbésẹ̀ tí oníkálùkù ń gbé láti lè jẹ́ kí mega rally wáyé, mo mọ̀ wípé Ọlọ́run á mú ète àti ìmọ̀ wa, Ọlọ́run á mú wá sí ìmúṣẹ. Èmi, I will never stand as a betrayer of Yorùbá nation, and I will never stand láti go against anything tó bá jẹ́ ti Yorùbá nation. But ohun tí bá rí tí ò bá tọ́, I will say it rather than keeping it. Whether àwọn leaders or àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn. Ohun tí mo jáde fún náà kò jù náà ni wípé ìròyìn ayọ̀ náà ni, because oníkálùkù ló ti ń rí lọ́tùn, oníkálùkù ló ti ń rí lọ́tùn. Nítòótọ́, kò sí out of original a máa rí àdàmọ̀dè, ṣùgbọ́n oníkálùkù ló mọnú ara ẹ̀. Ìwọ tí Ọlọ́run bá fi nǹkan hàn àbí tí o bá lálàárí nǹkan, o mọnú ara rẹ̀. Ẹni bá ń parọ́ fún ni mọ̀ pé òun parọ́, but ẹni tí wọ́n ń tàn gangan, òun fúnra ẹ̀ máa mọ̀ pé bóyá òótọ́ ni lágbájá ń sọ ni àbí ó ń mú ìdàkejì wá. Ṣùgbọ́n èmi ò ní ṣe ohun tí ń fi borúkọ mi àbí tí ń fi sọ wípé
ilẹ̀ Oòduà ló kù tí ń fi dà, mi ò ní dáwọ́ lé mi ò dẹ̀ ní ṣe. Ìròyìn ayọ̀ náà ni ohun tí mo mú wá, mi wá láti wá discourage but mo kàn wá láti wá encourage, torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni, ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ gbogbo wa ló kàn. Wọ́n ní oyè tó kan ará Òwu ó ń padà bọ̀ wá kan ará Ẹdẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà. Ní ìdájí èní mo rí àwọn nǹkan ráńpẹ́ kan nígbà tí mo ní àǹfààní láti sùn. Àmọ́ gbogbo èèyàn kọ́ ló máa ń ní àǹfààní láti fojú ba oorun, ṣùgbọ́n nígbà tí mo ní àǹfààní láti sùn, mo rí àwọn kankan ní ìdájí tó jẹ́ wípé ó jẹ́ ohun tó dùn mọ́ mi nínú, ó dẹ̀ jẹ́ ohun tó tún yà mí lẹ́nu lápá kan. Nínú ohun tí mo rí wípé mega rally wáyé. Bẹ́ẹ̀ ni, mega rally ó wáyé ní ilẹ̀ Yorùbá. Ṣé wàá rí nínú ohun tí mo rí lójú àlá mi yẹn, òun wá ní wípé nígbà tí mega rally wáyé, nígbà tí a bẹ̀rẹ̀ ó ní ìtumọ̀, ṣùgbọ́n láàárín kan ó le dọ́indọ́in. Àwọn ọ̀dẹ́rù bẹ́nikẹ́ni o, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kan kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rù, ṣùgbọ́n ọ̀rọ̀ ká bá lè prepare dáadáa fún ohun tó ń bọ̀ lọ́nà ni. Nígbà tí a bẹ̀rẹ̀ mega rally ó ní ìtumọ̀ tó dẹ̀ ní kìmí, yes, ó heavy, ṣùgbọ́n láàárín kan ó le, kò le fún àwọn tí wọ́n dúró ní tòótọ́ o, àwọn tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ òun ló le fún. Láàárín kan a rí wípé àwọn tí wọ́n dìde láti bá ìran Yorùbá jagun, a rí wípé lójijì, ok, ẹ má jẹ́ sọ wípé a rí èmi lójú ìran mi yẹn, lójú àlá mi yẹn, mo rí wípé lójijì àwọn kan dìde láti gbèjà wa tí a wà níbẹ̀. Ṣùgbọ́n láàárín àwọn tí wọ́n dìde láti wá gbèjà wa, láàárín àwa tí a jọ ń ṣe rally bẹ́ẹ̀ náà, tí a jọ wà láàárín ara wa tí a jọ ń ṣe mega rally yẹn, àwọn kan dìde láti kojú àwọn tí wọ́n ń bọ̀ láti wá gbé ìjà wa. Ìyẹn nítumọ̀ sí, gẹ́gẹ́ bí òye tèmi, gẹ́gẹ́ bí òye ọmọdé tèmi, mo rí wípé láàárín wa tipẹ́tipẹ́ la ti máa ń sọ, ṣùgbọ́n tí a bá fẹ́ máa ṣe nǹkan, tí a fẹ́ máa plan anything on this rally, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wojú dáadáa, ẹ dẹ̀ jẹ́ ká wo àwọn tí a máa fi mọ́ àwọn ètò nǹkan tí a bá máa ṣe. Mo rí wípé àwọn ènìyàn dìde, àwọn tí a jọ wà mẹ́rin ni, tí a ti jọ bẹ̀rẹ̀ ni o, tí a ti jọ bẹ̀rẹ̀ rally yẹn láti day one, ìgbà tó dé àárín kan àwọn yẹn dìde, nígbà tí àwọn tó ń bọ̀ láti wá gbèjà wa tí wọ́n dé, àwọn yẹn dìde láti kojú wọn wípé kò sí àǹfààní àti ọ̀rọ̀ ọ̀fẹ́ fún wọn láti gbèjà wa. Yes, is what I see, kì í ṣe àràbù. Bẹ́ẹ̀ ni, kì í ṣe àràbù. Láàárín yẹn nígbà tí ó wá rí bẹ́ẹ̀ yẹn, àwọn tí wọ́n wá láti wá gbèjà wa àtàwọn ẹni yẹn wọ́n kojú ara wọn. Àwa tí a jáde fún rally, fún mega rally, a pọ̀ gidi gan, a pọ̀ gan. Ṣùgbọ́n àwọn tí wọ́n dì láti takò wá láàárín àwa tí a jáde yẹn wọ́n pọ̀ ju àwa tí a wà ń bẹ̀ yẹn lọ. Out of 100% of àwa tí a jáde nígbà fẹ́ ṣe mega rally, 80% ló dìde láti fẹ́ bá àwọn tí wọ́n fẹ́ wá gbé wa níjà, àwọn tí wọ́n fẹ́ wá assist wa, àwọn 80% ló dìde láti bá wọn jà. But ọpẹ́ ni fọ́lọ́run wípé ìṣẹ́gun wáyé. Yes, there is a victory, success wáyé níbẹ̀ yẹn, tó jẹ́ wípé àwọn tí wọ́n wá wọn ò tó nǹkan o, ṣùgbọ́n wọ́n borí àwọn tí wọ́n dìde láti go against ohun tí à ń ṣe. Ẹ gbọ́ àlàyé mi dáadáa o, kì í ṣe àwọn tí wọ́n wà ń ta o, àwọn tí a jọ wà nínú rally gangan, tí a jọ wà lórí struggle yìí tipẹ́tipẹ́, àwọn ni wọ́n go against, àwọn ni ó dìde láti bá àwọn tí wọ́n fẹ́ gbé ọmọ Yorùbá tí wọ́n dìde ní tòótọ́, àwọn ni wọ́n dìde láti lè fẹ́ takò wọ́n. Ṣé àárín yẹn yé yín dáadáa? Mi ò sọ pé láti ìta o. Yes, I'm not saying from outside, not outsider, but àwọn tí a jọ wà nínú struggle, yes, they are the one tí wọ́n dìde, tí wọ́n take process yẹn. But along the line, ìṣẹ́gun wáyé o. Yes, we have a victory. Ìṣẹ́gun wáyé tó jẹ́ pé àwa tí a kù
tí a kù tí a wá tí because lójú àlá mi yẹn mo rí pé a nà àsíá lẹ́yìn tí a raise flag wa a bẹ̀rẹ̀ sí ń ju blomblom tá à ń jó gidi gan. We are shouting Yoruba nation ṣùgbọ́n àwa tí a kù ń bẹ̀ yẹn a tó nǹkan kan mọ́. That means in this struggle nígbà tí a bá máa jáde fún mega rally there will be many people tí a jọ wà nínú kinní ìtẹ́lẹ̀ tí wọ́n máa go against and tí wọ́n máa ti wà láàrin tó máa wà síbò kan wọ́n á ti wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láti lè mọ gbogbo àwọn plans wa tí a fẹ́ take lórí mega rally. Yes, wọ́n á ti mọ everything ṣe mọ̀ wípé Yorùbá máa sọ pé bí ikú ilé ò bá pani tòde ò lè rí ni mú. Ṣọ́rọ̀ mi yé, that is one thing. Anything tí a bá máa ṣe, we have to be extraordinary careful. A ní láti wà very very careful and ká dẹ̀ wà vigilant. Ká dẹ̀ fi òye ká fi kún gbogbo nǹkan tí a bá fẹ́ máa ṣe. Ẹnikẹ́ni tí ẹ bá rí pé ó ń gba wájú jù ẹ gbọ́ mi dáadáa o. Àwọn tí ń ṣe tọkàn dáadáa tí wọ́n dẹ̀ ń ṣe tẹ̀mí tara wọn wà o. Ṣùgbọ́n ẹni tí ẹ bá rí tó bá ń gba wájú jù ẹ fura. Ẹ má wò wípé ó ti wà nínú struggle ó ti pẹ́ o. No, don't look that. Don't look that. Ẹ fura sírú ẹni bẹ́ẹ̀ tó bá ti ń gba wájú jù. Tó bá jẹ́ wípé ẹ máa gbé àwọn ìgbìmọ̀ kan dìde láti lè investigate ẹni yẹn. You can monitor the person cause. Ẹ lè monitor bó ṣe ń rìn. Ṣé you understand? Ṣé rí àwọn tó máa tún go against kíní yìí jù? Àwọn ni àwọn tí ó jẹ́ wípé àwọn náà máa dá ìjà lẹ̀ jù. They will be the one to go against all the leaders of Yoruba land. Yes, mi ní gbogbo àwọn leaders are not perfect o. They are among of those tó wọ́n máa betray tó bá di ìgbà, but we shall see. Gbogbo àwọn ẹni tẹ́yìn pèlè yàn sí, we shall see them. I don't have opportunity to expose anybody's name, but àwọn tí a dámọ̀ dáadáa ni. But nígbà tí àkókò yẹn bá tó, tí ìgbà yẹn bá dé, a mọ̀. Mega rally ó máa hold. I don't know the day, I don't know the time, and I don't know the year, but the mega rally will hold. And at that mega rally, after it, there will be a declaration. Yes. Because nínú nǹkan tí mo rí àti ohun tí mo lá, lẹ́yìn tí gbogbo ẹ̀ yanjú tán, tí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ tí wọ́n bá ilẹ̀ lọ, because gbogbo wọn pátá ló wà finished. Wọ́n finished wọn. Àwa pé tẹ́ta kò tá à ń pa Yorùbá nation, àwa bẹ̀rẹ̀ sí ń pariwo, we have declared our nation, which is Yoruba land. There will be mega rally, and mi ò mọ actual time, mi ò mọ actual dates. Mi ò mọ actual, but mega rally ń bọ̀. It's coming very soon, and we have to prepare very very well for it. Tí a bá dẹ̀ ń prepare, ká dẹ̀ wà ní ìṣọ́ra. Ẹ jẹ́ ká wà ní ìṣọ́ra gidi gan. Ẹ jẹ́ ká wà ní ìṣọ́ra gidi gan. There will be many things tó máa come up, but a ò need láti look back. A need láti retrieve or láti surrender lórí struggle. Obstacle máa jáde gidi gan. Ìdojúkọ máa jáde gidi gan. Ìdíwọ́, wàhálà, even ohun tá àti ẹ̀ lérò within láàrin wíìkì sí next week. There will be a issue tó tún máa padà jáde tó máa le gan láàrin àwọn leaders wa. Within this week till next weekend, ọ̀rọ̀ kan tún máa jẹyọ tó máa tún di gbọ́n mi sí omi òtó. Èyí tó jáde tẹ́lẹ̀ wọ́n rí pé ó ti rọlẹ̀. There will be another distraction. Ṣẹ́rí oṣù tí a wà yìí, many distractions la máa wáyé. Yes, many distractions la máa wáyé because truly this is a month of independence for them. Probably Ọlọ́run lè fa mí sí kí Yorùbá nation náà kó gba independent náà lóṣù yìí. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa dìde láti dojúkọ tó jẹ́ wípé wàhálà yẹn máa pọ̀ jù. Àwọn míì gan fẹ́ jáwọ́ kóhun díẹ̀. Ó máa ṣẹlẹ̀ lóṣù yìí. We don't know. Because àwọn tí wọ́n plan láti lè wá sọ wípé láti wá gbé ẹ̀mí àwọn ènìyàn kan gbóná
wọ́n ti set wọn lẹ̀. Yes, wọ́n ti set wọn lẹ̀. You will think they are fighting for you. They are not fighting for you. Won't go against what you are doing in another way. They are not fighting for you. Cherry, àwọn tẹ́yìn gan expect, àwọn tẹ́yìn lérò gan, they will come out to go against this struggle in this month. Write it down. Yes, they will come out to go against, because àárín ara wa òun ni ọ̀tá wà, kì í ṣe àwọn ará àta mọ́. Ọlọ́run ti bá àwọn ará àta wí, Ọlọ́run dẹ̀ ti conquer wọn. Yes, that is, if you don't know, Ọlọ́run, àwọn tó wà ń ta tí wọ́n fẹ́ máa dàrú, Ọlọ́run ti bá wọn wí, Ọlọ́run dẹ̀ ti conquer wọn. But àwọn tí wọ́n ti ra ọkàn wọn, tó yẹ pé mindset wọn ò tí change, wọ́n sì ní doubting mind, they will be the one to scatter everything. But a ní láti wà extraordinary careful gidi gan, most especially àwọn leaders wa. You have to know àwọn tí ẹ máa ní àǹfààní sí láti bá sọ̀rọ̀ láwọn àsìkò kan àti láwọn àwọn ìgbà kan. Ẹ ní láti mọ àwọn tí ẹ máa fún láyè. Ṣé rí, tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ jẹ́ kí peace reign, it's fine. Ṣùgbọ́n ẹni tí ẹ bá ti mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ yẹn ìwà báyìí ló ní láti ilẹ̀, for you to make peace to reign láàárín ẹ̀yin àti ẹni yẹn, ẹ jẹ́ kí peace reign o. But don't wo wípé ẹ fẹ́ jẹ́ kí peace reign kẹ́ wá give gbogbo àti fún ẹni bẹ́ẹ̀. I won't open up in toto. No. I won't go deeper into what I'm explaining. Mi ò ní explain more than this. Mi ò ní sọ jù báyìí lọ, because tí bá go deeper, you will think whether I'm being biased. I won't go deeper on my issue. But leaders, you have to be extraordinarily careful. This month is a month of distraction a lot. You are going to face many challenges. You are going to face many challenges. And what you don't expect will surely come up within this week till next week. But ohun tí mo rí, àlá tí èmi lá, ohun lèmi ti sọ yẹn. Yoruba Nation Mega Rally will come up and declaration will come out of it. But àwọn péréte ló máa kù. Àwọn péréte ni ó kù. Àwọn péréte ni ó kù. If you stand in this struggle, stand with it with the love of yours. Pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan tí o bá ní, dúró tì. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Àárín mo ti sọ pé mi ò fẹ́ lo much lórí ètò. Thank you. If you don't show love, I don't mind. But èmi á máa sọ bí mi bá ṣe rí, because kí n má sọ pé bí wọ́n bá ṣe fi hàn mí. Ọlọ́run ṣe mi ò tó tọ́, mi ń ṣe wòlíì o, but mi ò kọlu igi, mi dẹ̀ kọlu ọ̀pẹ. But I thank God, some aspects and some ways wà tí n ṣe 2 or 3 prophets tí wọ́n ti ordain mi. I'm ordained. Yes, I'm ordained. I'm ordained with anointing. Tí n ṣe òróró ẹja original one. But I don't expect people to show love, because ẹni tí ẹ bá ń rí tó bá ń bá yín sọ̀tọ̀, you won't show love to the person. But I don't expect that. But mine, gẹ́gẹ́ bí àkàndá ẹ̀dá, I will be saying my own. And it's either you leave it or you take it. Orúkọ mi ò yí padà, Táíwò Thomas òun lèmi ń jẹ́. Táíwò ọmọlógo lórí struggle Yoruba Nation. Yoruba Nation has bring many things into my ways. Yes, because of this struggle. Because àwa tá à ń gbójú síta ní Nàìjíríà, a mọ iye àwọn tó ń sá fún wa pé à ń ṣe Yoruba Nation, iṣẹ́ kìíní là ń ṣe kìíní kan. But I don't mind anything coming out from there. I won't say more than that. Thank you. Gbogbo tí mo sọ pátá, ọlọ́gbọ́n àti olóye òun ló yé. Ẹni bá ní ọgbọ́n tó bá ní òye, ó máa fi òye àti làákàyè á fi digest me. And you, the youth, be very careful. Ẹ má yẹ kán fi ẹ̀yin ọ̀dọ́ fi da struggle Yoruba Nation rú. Ẹ má yẹ kí wọ́n lò yín
láti lè fi dá Yorùbá nation rú because they are going to use you a lot. tó máa ń sọ fún yín pé the power will be on you it's fine I'm a youth tí power bá dọ́ mi is okay but ẹ má torí ohun tí wọ́n sọ pé ẹ rí gbà ẹ rí jẹ kẹ́ fi bà àwọn tí wọ́n ti wà ń bẹ̀ kẹ́ fi bà wọ́n lójú jẹ́ àbí kẹ́ fi bà wọ́n lórúkọ jẹ́. Don't ever think of what you want to begin, what you want to be in your life. Kò fi rin life àwọn ẹlòmíì. What you don't have as your evidence, don't speak on it. Ohun tí ẹ bá ní gẹ́gẹ́ bí ẹ̀rí, tí ẹ bá ń pè wọ́n ní politicians, let your evidence be with you and try to prove it. Try to prove your evidence. Ẹ má ṣe àràbò, ẹ ti bà kíní ìjẹ́ jìnnà. Àti ọ̀dọ́ àti ẹ̀yin àgbààgbà kan tẹ́ ń da ọgbẹ́ ẹ̀rú ẹ ti bà kíní ìjẹ́ jìnnà. Ẹ má ṣe àràbò mọ́. Please speak with evidence. Àrà ọ̀tọ̀ ni mo jáde o. Àrà ọ̀tọ̀ ni mo jáde. My coming out this time will be very, very different than before. It will be totally different than before. Thank you very much. If you love, you can subscribe to my YouTube channel, Thomas Taiwo. Please subscribe síbẹ̀. And you can help me to follow this page. Thank you. Odò àgbè wa o, kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹni tó bá dúró tòótọ́, òun ni Yorùbá ó gbé. Ìwọ tó ń tan ọmọ Yorùbá ó mọ ó wípé òun tàn. I don't say more than this. Goodbye.